ẹ jẹ́ máa kí wa yé pé àtúkò ojúmọ́ àkó ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnnú ojúmọ́ ìgbéga òun náà ló túmọ̀ wá lónìí lágbára àṣẹ ọba mi òkè ohun gbogbo tí a bá ń dáwọ́lé lónìí ayọ̀ orí sí rere òní ọjọ́ ìṣẹ́gun lágbára ọba òkè ogun ayé ò ní borí wa o nílẹ̀ Yorùbá sì rèé ogun Fúlàní náà ò ní borí wa lórílẹ̀‐èdè Nàìjíríà ogun ọ̀tá ò ní borí wa ogun àwọn agbésùmọ̀mí ò ní borí wa ìjáde àti wọlé kó wa lónìí yìí àbá àánú pàdé èyí tí ẹ sì náà fọdà tí máa wà lókè òkun náà pẹ̀lú ẹ kò rè kò délé àṣìlẹ́dùn màrí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn darapọ̀ mọ́ mi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí bẹ́ẹ̀ sì ti ń wò wá ẹ má fi èròǹgbà ìṣòwò sábẹ́ comment section ẹ bá pín ẹjọ́ òdìlé kẹjọ òdòkó fún ìlọsíwájú ilẹ̀ kóòtù òjìrì ilẹ̀ Yorùbá pátápátá ilẹ̀ yóò sì ní ìbàjẹ́ láṣìlẹ́dùn màrí èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ́ mi oyè lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi Olómi Ọgbọ́n àwọn èèyàn ń pè mí ọmọ ara kìnìún màjọ méjì ọ̀bẹ̀rù ní sinmi ẹ̀kọ́ kì í sìn yàn ṣe rí ohun tí mo tún wá lónìí yìí ìpàdé táwọn méjì tí kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìyẹn ọba Àfọlábí Gándì Ọláoyè tí wọ́n ń pè àbámọ̀ kí ìpàdé yìí kó má lẹ́yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè kàbìtìkàbìtì èyí tí àwọn aráàlú tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn kódà ìkan lára àwọn olóyè Olúgbọ́n èèyàn Balógun wọ́n béèrè ìbéèrè ńlá lọ́wọ́ kábíyèsí ẹ má jẹ́ ń dènà pinnu rárá ẹ má jẹ́ fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kí n má fi pa ejò rárá ẹ jẹ́ kí n fi àwòrán fọ́nrán fídíò yìí kí n fi wọ̀nyí kẹ́yìn náà rí bí nǹkan ṣe lọ sí nínú ìpàdé yẹn kẹ́sì rí bí àwọn èèyàn irú ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ kábíyèsí mo fẹ́ kí ẹ gbìyànjú kẹ́ wo fọ́nrán fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin kẹ́yìn náà fi èròǹgbà ìṣòwò sábẹ́ comment section èmi náà rò pé ìpàdé mọ̀lẹ́bí oní-town meeting tí kábíyèsí pé ó ti dáa tó kí wọ́n sì rárá dà lè mọ́ bẹ̀ kó má di wípé àwọn èèyàn wọ́n tún wá máa ta àbùkù wá kábíyèsí tàbí sọ àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ kí wọ́n mọ̀ sí ẹjẹ́ ń lọ fi fọ́nrán fídíò yìí náà kí n lọ fi wọ̀n kẹ́yìn náà lọ wò ó. ẹ ká farabalẹ̀ Balógun. kábíyèsí n tó mú mi wá bíbá ẹ lónìí ọ̀rọ̀ pàtàkì tí àwọn ìlú bá wa sọ ni ló sì fà á tí mo fi wá bí. Number 1 ṣe rí àwọn ìyálọ́jà l'Ógbómọ̀ṣọ́ pátá ẹ jẹ́ á bá wọn sọ̀rọ̀ nǹkan wọn l'Ógbómọ̀ṣọ́ ju Ìlọrin lọ aráàlú ń jìyà kí ni ẹ lè ṣe fún wa lórí nǹkan wọ̀nyí. lẹ́lẹ́ẹ̀kejì inú ìbéèrè mi again gbogbo àwọn transporters wa àwọn tó ń kó èpẹ̀ ǹjẹ́ mọ̀ pé that project I told you about tó wà ní Takiti chief ọ̀tọ̀lórí àárín àgọ́ wa represent láti lay foundation rẹ̀ gbogbo materials wa Ìlọrin láti ń kó wá sà things are too expensive in Ògbómọ̀ṣọ́ what can you do láti ran aráàlú lọ́wọ́ ìyẹn la fẹ́ kẹ́ ẹ bá wa ṣe ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n kò súnráyé ọ̀rọ̀ ló torí ẹ̀ fún àjùṣẹ́jú kan lọ ṣùgbọ́n a fẹ́ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ mo sọ ilé gẹ́gẹ́ bí ẹ tó mọ ní tó ń ṣẹlẹ̀ àwọn aráàlú fẹ́ kí oúnjẹ kó wálẹ̀ oúnjẹ ti wọ́n jù ó ti wọ́n jù l'Ógbómọ̀ṣọ́. ẹ ṣe ẹ jọ ẹ má jẹ́ kí a pariwo. ẹ jẹ́ ká wà ní ìfarabalẹ̀ kábíyèsí fẹ́ react. ẹ ṣe ẹ ṣe dákẹ́yìn ló ṣe dáre ẹ ṣe rí nǹkan tí Balógun Olúgbọ́n béèrè ọ̀rọ̀ tó dáa ni wọ́n béèrè wọ́n ní oúnjẹ wọn gbogbo nǹkan ó wọ́n ní Ògbómọ̀ṣọ́ ṣé ẹ rí ìyẹn àwọn ọlọ́jà àwọn la máa bá ṣe ìpàdé ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín o ṣé mo sọ pé ọ̀rọ̀ pọ̀ lẹ́nu gbogbo ẹ̀ à lè sọ tán ṣé rí aṣọ yìí pé a fẹ́ kí ìlú wa kí àwọn tí wọ́n ń bọ̀ láti ilẹ̀ Haúsá tí wọ́n dé Ògbómọ̀ṣọ́ kí wọ́n ta ọjà wọn fún àwọn tí wọ́n ń bọ̀ láti Ìbàdàn Èkó nǹkankan tí wọ́n bá ti mọ̀ yìí pé ọjà Ògbómọ̀ṣọ́ wọn kò sẹ́ni tó máa wá sí ibí yìí o wọ́n máa lọ sí Ọ̀yọ́ ni ẹ jọ̀ọ́
ẹ̀yin tẹ́ fẹ́ jẹ èrè àjẹpajúdé ẹ má dí wa ní ọwọ́ okòwò tí a fẹ́ kí ó máa ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ rí ọ̀rọ̀ yìí àwọn association ni ó yẹ kí wọ́n ṣe iṣẹ́ ojúṣe wọn. Tí àwọn association bá ṣe ojúṣe wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wọ́n yìí kò yẹ kó wọ́n. Ìgbà tí ọjà wa bá wọ́n ju ti Ìlọrin lọ àwọn èèyàn á lọ sí Ìlọrin. Tí ọjà wa bá wọ́n ju ti Ọ̀yọ́ lọ àwọn èèyàn á lọ síbẹ̀. Ìṣẹ́dì tí o máa fi ta nǹkan mẹ́wàá wàá ta nǹkan ẹyọ kan. Mẹ́jọ yòókù wọn ò ní rà lọ́wọ́ ẹ wọ́n á lọ rà ní ìlú mi. So ṣé ẹni yẹn wá gbọ́n ni àbógọ̀? Nítorí owó tí o bá pa o ò lè pa. Nǹkan tí a máa ṣe nípa yẹn òun ni wípé a máa continuously a ti ń bá àwọn ọlọ́jà náà sọ̀rọ̀ a máa continuously bá wọn sọ̀rọ̀ ni you understand nǹkan tá a máa ṣe nìyẹn a máa continuously bá àwọn ọlọ́jà sọ̀rọ̀ ẹ jẹ́ nsọ nǹkankan also alright ẹ má wọlé ẹ bèrè ìbéèrè. kábíyèsí ní àwọn agbègbèsẹ̀ lórí ẹ̀ wọ́n á máa bá àwọn ọlọ́jà sọ̀rọ̀ lórí bí àdínkù yóò ṣe bá ọjà wa ìyàkọ̀ mi. kábíyèsí o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. ìbéèrè yín ni ẹ béèrè ẹ fadé àti bàtà lẹ̀. ẹ jọ̀ọ́ kábíyèsí ìbéèrè tí mo fẹ́ béèrè ó dá lórí. ẹ jọ̀ọ́ ẹ gbọ́ béèrè wọn ẹ jọ̀ọ́. ìbéèrè tí mo fẹ́ béèrè ó dá lórí iléèwé tírú wa yìí kà nígbà tá à ń lọ sí iléèwé tá a bá rẹ yọ òwe kan tọmọ mẹ́ta ò bá lò ó fún ọdún méjì ọmọ kan ó lò ó ṣùgbọ́n ní ìsìn fún ti ẹ jẹ́ kí wọ́n gúnlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ara balẹ̀ ẹ má yẹ ká pẹ́ lórí ẹ̀ ẹ jọ̀ọ́. ẹ máa sọ nǹkan tẹ́ ẹ sọ lọ ẹ máa sọ lọ. ṣùgbọ́n ní ìsìn àwọn private àwọn ló ní àwọn òbí lára ìwé ẹyọ kan wọn ò jẹ́ kọ́mọ méjì ó kà á wọ́n á ṣiṣẹ́ sínú ẹ̀ ìjà lérí àtúnṣe ìkejì. ẹ jọ̀ọ́ ẹ wò èmi ń lọ o tẹ́ ẹ bá fẹ́ èmi ti sọ̀rọ̀ tí mo fẹ́ sọ tọ́ mo ń lọ o tẹ́ ẹ bá fẹ́ ká sọ̀rọ̀ mọ́. Ògbómọ̀ṣọ́ o àǹfààní ńlá la ní láti pé kí kábíyèsí jókòó níwájú wa àǹfààní la ní láti béèrè question lọ́wọ́ wọn bí n tí ẹni tó wà níwájú tí wọ́n ń sọ tí ò bá tẹ́ wa lọ́rùn ẹ jẹ́ á ní sùúrù ìṣẹ́jú kan náà wọ́n ní ó ti kó àbọ̀ ṣẹ́jú báyìí ẹ ṣe. kábíyèsí wọ́n kọ́ ọjà kan fún wa nísàlẹ̀ general láyé lamade ṣínà láti ìgbà náà phase 50 ni orí rẹ̀ làwọn àjẹyà lọ́jà ọ̀bá lọ́jà lé lórí so ẹyọ kan phase kan náà ti kọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń lò ẹyọ kan tí wọ́n wá ń lò yìí tó ṣèlú bá ti dé wọn ò ní jẹ́ kí àwa tá a jẹ́ bí igun tá ìṣe olóṣèlú ká ṣe iṣẹ́ bẹ̀ ṣùgbọ́n àtọ́ jẹ́ bí olóṣèlú ẹgbẹ́ tí wọ́n yàn nínú ọlọ́jà àwọn ló máa ń lò dẹ́ kó tún bá wa kọ́ kán bá wa kọ́ kó yanjú. wọ́n ní ìbéèrè yìí ò tí ì yé àwọn kábíyèsí wọ́n ní ọjà kan bẹ tí gọ́vnà Lamade Shina kọ́ wọ́n láwọn táwọn kì í ṣe olóṣèlú wọn kì í jẹ́ káwọn ní access sí dẹ́ wọn tiẹ̀ tí ì kọ́ tán fèsì kan out of 50 faces. All right. ọjà wàsó. All right. ṣé ẹ jẹ́ n sọ eléyìí fún yín ẹ ṣe fún ìbéèrè yẹn ṣé ẹ rí wọ́n sọ nígbà tí a débì wípé àwọn ẹlẹ́ran wọ́n wà ní ìbò lọ́wọ́ àtẹ́lẹ̀. àtẹ́ndà. wọ́n sọ wípé wọn ò ní kúrò níbẹ̀
wọ́n sọ oríṣiríṣi wọ́n ti rí oògùn mọ́lẹ̀ bẹ́ẹ̀ nǹkan kan ṣùgbọ́n a bá àwọn ẹlẹ́ran sọ wípé ibi tí wọ́n wà yẹn kò dáa ìnáṣọ́ ìgbà tí mo lọ bẹ̀ bí o mọ nǹkan tí ó bóyá oògùn tó rí mọ́lẹ̀ ní ọ̀tẹ̀ bá mo mọ̀ kọ́ mọ̀ wípé ní alẹ́ ẹjọ́ yẹn ibà akọ ọba ó ṣe mí lálẹ́ ẹjọ́ yẹn mo gbọ̀n mọ́jú ni ẹ máa gbọ́ o but a sọ fáwọn ẹran wípé wọ́n á kúrò ń bẹ̀ wọ́n dẹ̀ kúrò àwọn èèyàn máa ń bi mí pé kí ni mo sọ fáwọn ẹlẹ́ran pé tó fi kúrò níbẹ̀ kò ń ṣe nǹkan kan tá a sọ fún wọn nǹkan tí mo sọ fún yìí náà ni mo sọ fún wọn wípé tá a bá fẹ́ kí Ògbómọ̀ṣọ́ yàtọ̀ a láti ṣe nǹkan kí ó yàtọ̀ nítorí tá a bá ń ṣe nǹkan the same thing lọ kò lè sí yàtọ̀ wọ́n dẹ̀ gbà wípé àwọn á kúrò ní ibẹ̀ nítorí mo sọ fún wọn wípé kí ló dé tí wọ́n bá fẹ́ sọ wípé èèyàn jẹ́ ọmọ burúkú wọ́n á sọ wípé kí ló dé tó ń ṣe bí ọmọ ẹlẹ́ran mo ní kí ló dé tẹ̀yìn ẹ̀yin ẹlẹ́ran ẹ fẹ́ orúkọ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin owó yín lẹ̀ ń ṣe wọ́n ṣe máa sọ pé kí ló dé tó ń ṣe bí ọmọ tíṣà kí ló dé tó ń ṣe bí báńkà anyway ká má fọ̀rọ̀ gùn lọ títí àwọn ẹlẹ́ran wọ́n kó kúrò ń bẹ̀ wọ́n kó lọ sí ọjà tí màmá yẹn sọ wọ́n kó lọ sí Wàsó market ní tòótọ́ a ràn wọ́n lọ́wọ́ náà ni wọ́n fi lò kó lọ o ọ̀pọ̀lọpọ̀ tí ń gbọ́ pa Wàsó market màmá tí ẹ bá jẹ́ pé ẹ sanwó àti ẹnikẹ́ni tó bá wà níbi tó bá sanwó ọjà Wàsó àti ń lò ó tí ẹ bá sanwó ọ̀ tí ẹ bá fẹ́ ṣọ́ọ̀pù níbẹ̀ ẹ rí wa ní ààfin ẹ sọ fún àwọn tó ń bá wa ṣiṣẹ́ ẹ lè sọ fún Reverend Ọlálẹ́yẹ ẹ gẹ́ẹ̀tì ṣọ́ọ̀pù tó bá yẹ pé ẹ ti sanwó ṣọ́ọ̀pù ẹ jẹ́ sọ fún yín ọjà Wàsó ó máa jẹ́ ìkan nínú àwọn ọjà tá à ń sọ wípé tí àwọn èèyàn bá ń bọ̀ láti ilẹ̀ Haúsá tí àwọn èèyàn bá ń bọ̀ láti Èkó Ìbàdàn ibẹ̀ yẹn ó máa jẹ́ ibi tí wọ́n ti máa ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan èèyàn fẹ́ ra ẹ̀wà èèyàn fẹ́ ra gàrí ọjà yẹn so màmá tó bá yẹ pé ẹ sanwó níbẹ̀ ẹ jọ ẹ rí wa àbí tẹ bá fẹ́ ṣọ́ọ̀pù níbẹ̀ ẹ rí wa àwa lè ṣe máa ṣe fún yín ẹ mi rí ẹ fẹ́ ṣọ́ọ̀pù ẹ all right. ẹ ṣeun àwa tí a wà lórí ìlà tó bá yẹ pé question ta ní ta fẹ́ béèrè ẹnìkan ti béèrè rẹ̀ ẹ jẹ́ ká lọ jókòó then àwa tá a bá ní àdúrà fún kábíyèsí nílò àdúrà wa gidi gan ẹ jẹ́ a ṣe láti lé ibi ìkọ́ni gbọ̀ngàn. orúkọ mi ni Oyèlẹ́rù Samson láti ilé abú ìgbà tí kábíyèsí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n dàpọ̀ Ògbómọ̀ṣọ́ north and Ògbómọ̀ṣọ́ south wípé bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ máa wà ẹ dákun kábíyèsí ní ilé abú àwa náà nílẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ kí ògo Olúwa kí sọ́wọ́ àbẹ̀gbẹ̀ mẹ́bìnú. ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ní láti Ògbómọ̀ṣọ́ high school dé LAUTECH ẹ dákun ẹ bẹ̀rẹ̀ láti ilé abú lágbára Ọlọ́run èmi náà lówó lọ èmi náà fowó ràn wọ́n lọ́wọ́ lágbára Ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta sà ẹ dákun wọ́n kọ́ fátírì kan sí ilé abú federal government wọ́n ti kọ́ lébẹ̀ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ but wọ́n ti abandon project yẹn ìtọ́wọ́ parí ẹ̀ ẹ dákun náà Ògbómọ̀ṣọ́ tó wà ní ọ̀nà oníparun lọ́hùn ẹ dákun ẹ bá mójútó kábíyèsí. èmi ò mọ bí tí. ẹ jẹ́ ká fi ara balẹ̀ bàbá ilé abú ẹ wá lẹ́gbẹ̀ẹ́ odò ọba very close to odò ọba kábíyèsí. all right wọ́n ṣe unfortunately ẹ̀yin ẹ̀rọ ìpè ẹ̀yin ilé abú ni wọ́n ní títí gbàǹsìn tí ẹ bá nílẹ̀ ní ilé abú ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká mọ̀ láàfin you understand and jẹ́ ń sọ fún yín o ni mo ti sọ tẹ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ north and south nìkan kọ́ o
ibi tí ilẹ̀ bá wà la máa gbé ilé iṣẹ́ lọ ṣé nǹkan tí mo sọ yé yín ibi tí ilẹ̀ bá wà òun la máa gbé ilé iṣẹ́ lọ. ẹ jẹ́ àṣẹ kábíyèsí o. The next person. nǹkan tí mo sọ jẹ́ ìparí ọ̀rọ̀ mi nǹkan tí mo sọ nípa north and south òun ni wípé òru ọjà òru clinic àwọn afẹ́ṣe museum afẹ́ṣe àwọn nǹkan kan fún ìlú òun ni mo sọ pé north and south wípé a máa ṣe yẹn but òru àwọn the other 3 local government àágbé ilé iṣẹ́ ilé ìwé nǹkan nǹkan àágbé lọ síbẹ̀ ṣé nǹkan tí mo sọ yé yín but ibi tílẹ̀ bá wà òun la máa ṣe sí. kábíyèsí ìbéèrè tèmi tí ọ̀rọ̀ tèmi ní orúkọ tèmi ní Gbadé Àjàlá ilé Olúmọ̀yìn nígbà tí bàbá wa kábíyèsí tànà wọ́n gbìyànjú wọ́n ṣiṣẹ́ àmọ́ bàbá wọ́n fi sí nọ́ọ̀tì àwọn tẹ́bà máa ṣe nísìn ẹjọ́ máa wà ní sáùtì náà lẹ́yìn ìgbà yẹn kíni skul tó wà ní police skul tó wà ní ìrẹsì àtúnò ètò wà ní kíní bẹ̀ yẹn ọ̀dàbá kí wọ́n bá wa ṣègbésẹ̀ lórí ẹ̀. ẹ jẹ́ ká wà ní ìfarabalẹ̀. ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ẹ jẹ́ kí n ẹ jọ̀ọ́ ṣe rí orú ìbéèrè tẹ́ béèrè yẹn ó jẹ́ kí n rí pé ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ látàárọ̀ ni tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ wa ẹ jọ̀ọ́ ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ ẹ jẹ́ n sọ̀rọ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ ká má bàa pẹ́ ń bẹ̀. ẹ jẹ́ n sọ̀rọ̀ ṣe rí ìgbà tẹ́ pariwo yìí òun gangan eléyìí gangan ni town hall ipe ẹ lè sọ ìfẹ́ ọkàn yín sọ ariwo tẹ́ ń pa òye mi ìsìn gangan la lè gbọ́ nǹkan tí ẹ fẹ́ nǹkan tí ẹ sọ olóyè òun ní pé ẹ gbọ́ mo sọ ọ̀rọ̀ tí mo bá wá síbí south ni mo ti bẹ̀rẹ̀ mi ò kọ́kọ́ lọ sí north àní Ògbómọ̀ṣọ́ yìí ìkan ni lójú mi ẹ jẹ́ ń sọ̀dí tí ẹ fi sọrú nǹkan tẹ́ sọ òun ni wípé ẹni kábíyèsí àná ọ́fíìsì north ẹ wo ẹni tí ẹ wo àwọn tó wà ní south now ṣé wọ́n fẹ́ kí kábíyèsí àná ṣe nǹkan kan ni wọ́n ò fẹ́ ẹ jẹ́ ń sọ fún yín ẹ jẹ́ ń sọ fún yín òun ni wípé ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká farabalẹ̀. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ wo orú nǹkan tó ń ṣẹlẹ̀ tí ará south local government chairman yín Oyèdòkun Timothy ó ṣe o Timothy Oyèdòkun ibi tó bá wà ẹ bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó fún wa ní ibí láti lò ṣé nǹkan tí mo sọ yé yín but ẹ bí wípé ṣé ó wá kí Ṣọ̀ún rí látijọ́ tí mo ti jọba kò wá rí local government chairman yín kò wá rí adúpẹ́ lọ́wọ́ ẹ̀ lóbì but mo ti ránṣẹ́ pé lẹ́ẹ̀mẹ́ta kò wá rí so ẹ má sọ pé kábíyèsí àná ó ṣe nǹkan ní north ṣé ìgbà tí ẹ gbàgbé èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú kábíyèsí àná but eléyìí tó ṣẹlẹ̀ sí mi mo ti ránṣẹ́ pé chairman yín at least 3 times kò wá rí so báwo la ṣe fẹ́ ṣe nǹkan bí yìí ẹ sọ fún mi la ṣe fẹ́ ṣe nǹkan ojoojúmọ́ ni ti north wà lọ́dọ̀ mi ojoojúmọ́ ló ń wá ìgbà tí chairman yìí mo ránṣẹ́ pé àwọn nǹkan tá a fẹ́ ṣe mo fẹ́ share ẹ̀ pẹ̀lú ẹ̀ àfi tó bá máa wá lọ́la so ẹ má sọ pé
kábíyèsí àná ò ṣe nǹkan kan bí kí ni òun ṣe kí ni àwọn tó wà ń bí ṣe àwọn adarí yín ṣé wọ́n wá sáàfin Ṣọ̀ún rí àwọn tó wà ń bí yìí wọ́n ti wá sáàfin Ṣọ̀ún rí wọ́n ń wá sáàfin Ṣọ̀ún ṣé olórí yín bí wá sáàfin Ṣọ̀ún ni so báwo ni Ṣọ̀ún yìí fẹ́ ṣe nǹkan bí ṣùgbọ́n èmi á ṣe èmi á kọjá orí wọn ni òun mo fi sọ pé ẹ̀yin ọmọ ìlú ẹ ṣe kábíyèsí o. òótọ́ ni mo sọ à á kọjá orí wọn ẹ jẹ́ n sọ fún yín ẹ gbọ́ nǹkan tí mo ń sọ. ẹ jẹ́ farabalẹ̀. ẹ jẹ́ n sọ fún yín tí mo bá lọ sí òkè ọya ìgbà tí mo bá lọ sí òkè òkun kò sẹ́ni tó ń sọ pé south north lòun o ọmọ Ògbómọ̀ṣọ́ ló ń pera wọn o tó kàn pẹ̀lú náà tí àwọn adarí yín tí wọn ò bá wá rí Ṣọ̀ún òun máa gborí wọn lọ ni òótọ́ ni mo sọ fún yín o ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ òun ló jẹ mí lógún o ẹ jẹ́ sọ fún yín olóṣèlú àwa ń bẹ̀ lẹ́nu yìí kò ní sí bẹ̀ lọ́la ìyá ẹ̀ lẹ́ ń jẹ ẹ lè complain nípa náà tó òótọ́ ni mo sọ yẹn local government chairman yín ẹ sọ fún mo ti ránṣẹ́ pé kò wá lẹ́ǹkan rí lẹ́yìn ọdún méjì tí mo ti fẹ́ jẹ́ kínní mo dẹ̀ ti ránṣẹ́ pé láti share àwọn nǹkan tí mò ń ṣe yìí mò ń share pẹ̀lú yín mo fẹ́ share pẹ̀lú ẹ̀ kò wá àti ẹ̀mọ̀ kó máa jẹ́ ká lo bí bọ̀ tó jẹ́ ká lo bí ṣé ń gbọ́dọ̀ mi o ẹ̀yin tẹ́ bá ń gbọ́ nǹkan tí mo sọ ẹ̀ náwó kí n bá mọ̀ pé ń gbọ́ yeah so ẹ má sọ pé kábíyèsí àná gbogbo ẹ̀ ló ń ṣe sí north ẹni tó bá ọmọ tó bá ṣí pálá ń gbé ẹ̀yin lẹ ń jẹ yẹ ṣé nǹkan tí mo sọ yẹ yín but ìyá ti tán òótọ́ ni mo sọ fún yín lé nìyẹn èmi ò mọ north or south o òótọ́ ni mo sọ ẹni tó bá ní nǹkan tó fẹ́ kí a tún ṣe ọ̀ka ṣe gbogbo ẹ̀ la máa ṣe ṣe north or south tí ẹ máa wo nǹkan tí ẹ jẹ́ fi nǹkan kan hàn yín ẹ jẹ́ sọ kan fún yín mo lọ sí ọjà Onísàpá àràdà mo lọ sí ibẹ̀ mo sọ fún Onísàpá wípé a máa tún ọjà yìí ṣe ìgbà tí local government chairman tí ó support nǹkan tá a fẹ́ ṣe a lè ṣe ni a lè ṣe so ọ̀pọ̀lọpọ̀ nǹkan mèremère la fẹ́ ṣe so ẹ má sọ pé north or south àwọn olóṣèlú yín ni kẹ́ bá sọ̀rọ̀ so ẹ má sọ pé kábíyèsí àná ò ṣe èmi ò fẹ́ gbọ́ yẹn o èmi sọ pé mo fẹ́ ṣe mo ti gbogbo àwọn yìí ni mo ti lọ bá àfin wọn ó ṣòye pé mo fẹ́ bá south ṣe bọ̀ tí àwọn olóṣèlú yín tí wọ́n bá gbà kí la fẹ́ ṣe kò sí nǹkan tá a máa ṣe so a kò máa gorí wọn eléyìí tá a bá lè ṣe tí a nídìí wọn òun la máa ṣe ìgbà tó bá dẹ̀ yá wọn wọn á wá rí wa. ẹ ṣeun. èmi ò ṣòṣèlú o ìlú lèmi mọ̀ èmi ò ṣòṣèlú. thank you very much. ẹ jọ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ o ẹ jọ tá a bá fẹ́ kí program yìí continue ẹ jẹ́ ká dákẹ́ ká lè gbádùn kábíyèsí dáadáa ẹ jẹ́ ká dákẹ́ àti ìdákẹ́ o ẹ jẹ́ ká dákẹ́ ká lè gbádùn kábíyèsí ṣẹ́rí iṣẹ́ rédíò làwa ń ṣe a lè máa sọ̀rọ̀ lórí vocal ẹ jẹ́ ká dákẹ́ ẹ máa bọ̀. kábíyèsí sà orúkọ tèmi ni Ayọ̀bámi Yusuf láti ilé Inojú ní Abẹ́dẹ̀ l'Ógbómọ̀ṣọ́. àkọ́kọ́ ni pé Institute of Cultural Studies center 4 ló wà ní Nàìjíríà ẹyọ kan nínú ẹ̀ ó wà l'Ógbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ ni wọ́n máa bẹ̀rẹ̀ admission ní September mi ò wá mọ̀ kábíyèsí bóyá provision ti wà fún center ti t'Ògbómọ̀ṣọ́. ẹlẹ́ẹ̀kejì Federal Polytechnic Ayédè ọ̀nà 3 ló wọbẹ̀ gbogbo ọ̀nà 3 tó wọbẹ̀
kò séyìí tí wọ́n ti dà níbẹ̀. Kábíyèsí ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ àwọn onínà wa wọ́n ní step down tí ò tí ì parí ní òru ni wọ́n múná dé ṣùgbọ́n crazy bill tí wọ́n mú wá fún wa yìí kábíyèsí ọgbọ́n wo lẹ fẹ́ bá wa dá sí i torí pé prepaid meter wà láwọn ibì kan kò sí láwọn ibì kan kábíyèsí sà. ẹ jẹ́ àwọn ìbéèrè tó béèrè ẹ máa gbọ́ àwọn ìbéèrè tó béèrè ìbéèrè dáadáa ni ó dẹ̀ wà lára àwọn nǹkan tí mò ń sọ tẹ́lẹ̀ ibi center ẹ jẹ́ n sọ fún yín kí ni cultural institute of cultural studies tí wọ́n gbé wá sí ibi ọmọ Ògbómọ̀ṣọ́ kan náà ni. yóò ní pàdé ayọ̀ yín lójú ọ̀nà ibi tí àwa náà á wà á ti ní ibi tí bàálù ń bà á sí l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run ó ràn yín lọ́wọ́. Ọlọ́run á fún wa ṣe. ẹ ṣeun. màmá ṣáyìn fẹ́ wọ bàálù ni níbo lẹ́ ń lọ tẹ́ ìwọ bàálù lọ níbo lẹ́ ń lọ tẹ́ ìwọ bàálù. àwọn ọmọ àwọn ń wọ̀. wọ́n ń wọ̀. àwọn náà fẹ́ wọ̀ ọ́. ẹ lọ sí Ìlọrin tẹ́ bá fẹ́ wọ bàálù. lágbára Ọlọ́run àṣẹ ni àṣẹ wà lórí ẹ̀ àfàṣẹ sí. ẹ ṣeun ẹ jẹ́ farabalẹ̀ the next question. orúkọ mi ni Prince Adégbọlá Kẹ́hìndé tí mo jẹ́ ààrẹ ọ̀dọ́ fún oníṣẹ́ ọwọ́ àtòníṣòwò nílẹ̀ Ògbómọ̀ṣọ́. ilé lọ́ba níkà. ilé lọ́ba níkà sá. lọ́ba níkà. ìbéèrè mi àkọ́kọ́ ni pé empowerment tí kábíyèsí ń bá wa ṣe nílùú gbogbo ẹ̀ online láti máa ń rí ní ẹ̀ka ọ̀dọ́ challenges máa ń wà tá a bá ń ṣèpàdé ọ̀dọ́ gbogbo nǹkan empowerment tí kábíyèsí ń ṣe nílùú online láti máa ń rí wáyé tí wọn kárí àwa youth alone èmi ò tí ì lè sọ nǹkan kan pa ẹ̀ bẹ̀ẹ̀ tí mo dúpẹ́ pé kò sígbà tí mo mẹ́sẹ̀gì kábíyèsí tí wọ́n ń reply mi wọ́n lè má ti ìfojú kàn mí bẹ̀ẹ̀ tí mo ń dúpẹ́ pé a ti jọ fúnra wa ní time tí èmi àti ìjọ máa pàdé ṣùgbọ́n àwọn oore ọ̀fẹ́ tí mo rí lénìí pé kí n fi sọ báwo ni àwa ọ̀dọ́ ìlú àwa náà ó ṣe achieve nínú empowerment eléyìí tẹ̀ ń ṣe because àwa wò pé bá a ṣe mú pàdé five local government wá yẹn kó má jẹ́ pé wọ́n ó mú kan lára wa tí ọmọ jẹsẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan láàrin wa tí a bá ní gbogbo wa dìde sí ẹ máa rí i pé bóyá kò sí ẹni tí ò níṣẹ́ ọ̀kan àbí méjì tó ń ṣe ọlọ́run wá jísà. ìbéèrè tó béèrè ó dáa but ẹ jẹ́ kí n fi ti ìbéèrè tó béèrè kí n fi gbogbo àwọn ẹgbẹ́ àti oríṣiríṣi ẹgbẹ́ tó wà níbí ẹ bá wa ṣe ní ààfin Reverend youth is one of your youth leaders àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wípé ó ń dajẹ kò sí nǹkan kan tó ń jẹ́ ń bẹ̀ iṣẹ́ ló ń ṣe o wọ́n ní Reverend ó ń dá gbogbo ẹ̀jẹ̀ láàfin iṣẹ́ là ń ṣe láàfin òótọ́ nìyẹn so ẹ̀yin tẹ́ jẹ́ youth is a youth leader and tí ẹ bá ṣe kínní tẹ́ bá dé ààfin tẹ́ bá béèrè lọ́wọ́ Tóyìn Àjàmú kó introduce Bólú sí Bólú ní òyìnbó ààfin òun ló wà níbẹ̀ yẹn a sọ fún yín nípa 25-year agenda wa and kẹsọ lẹ́yìn sí lè key in nǹkan tẹ́yìn fẹ́ ṣe nípa ẹ̀ wípé ẹjọ́ ẹ fẹ́ bá wa ṣe o you understand ẹ̀yin náà mọ̀ nígbà tá a ti dé ọ̀tẹ̀ ti pọ̀ jù so ọ̀tẹ̀ ò jẹ́ ká mọ̀ olótìtọ́ àtẹni tó fẹ́ bá wa ṣe àtẹni tó fẹ́ dà nǹkan rú ṣé nǹkan tí mo sọ yé yín so ẹ̀yin lè máa wá wípé ẹ fẹ́ bá wa ṣe o wípé gbogbo nǹkan tá à ń ṣe láàfin ẹ support ẹ and then àmàké sí yín fún gbogbo empowerment gbogbo nǹkan tá ẹ jẹ́ sọ fún yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ àwọn tára wọn ò dá 1,200 people
òun ni wọ́n rí the last time táwọn èèyàn yẹn wá 1,200 wọ́n tó gbogbo àwọn àtàwọn bíi ni wọ́n rí wọ́n dẹ̀ rí wọn lọ́fẹ̀ẹ́ àwọn tí wọ́n ṣe operation fún wọn ṣe operation ojú fún wọn a ti ṣèyẹn lẹ́ẹ̀mejì lọ́dún yìí a dẹ̀ sì máa ṣe lẹ́ẹ̀mejì sí ní ààfin nítorí àwọn tí òun mo fi sọ fún yín pé ààfin Ṣọ̀ún ni o kò ń ṣe ààfin north kò ń ṣe ààfin south o gbogbo yín lẹ lẹ́tọ̀ọ́ síbẹ̀ tẹ́ bá jọmọ Ògbómọ̀ṣọ́ lẹ lẹ́tọ̀ọ́ síbẹ̀ so tẹ́ bá ń gbọ́ announcement wípé wọ́n ń ṣe health fair tí ò dẹ̀ lówó hospital wá síbẹ̀ ọ̀fẹ́ ni wọ́n máa ṣiṣẹ́ bíi méjì kí ọdún yìí tó parí tó yẹ pé nǹkan tó ń ṣe tó lè lọ sí hospital ò lówó hospital wọ́n á wú ẹ̀ wọ́n á sọ fún ẹ wọ́n á fún ẹ lóògùn lọ́fẹ̀ẹ́ a ti ṣe méjì already lọ́dún yìí aládẹ̀sí máa ṣe lọ nìyẹn fún àwọn èèyàn tí gbogbo èèyàn kan ló lówó hospital tí wọ́n á lè wò wọ́n lọ́fẹ̀ẹ́ gbogbo nǹkan tá à ń ṣe òótọ́ ni mo sọ fún yín o à ń ṣe nítorí àwọn ọmọ ìlú ni so tẹ ẹ wá jẹ àǹfààní nǹkan tó wà fún yín nǹkan tá a bá lè ṣe àárọ̀ yín lọ́wọ́ ẹ jẹ́ ń sọ fún yín a ṣe àwọn nǹkan kan ó dàbí pé àwọn tó wà ní north àwọn obìnrin tí ẹ bá gádà ara yín ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe ọjà tí ẹ nídìí kí a help yín pẹ̀lú owó à ń ṣe àti ń ṣe ó ti jọdún kan lọ ní north so tẹ́yìn náà bá gádà ara yín you understand how many of them about 28 tẹ́ bá gádà ara yín 28 I help yín you understand àyìn tẹ́ mọ́ra yín tẹ́ jọ ń ti ọlọ́jà tẹ́ nídìí owó láti ṣọjà ẹ gádà ara yín together ẹ wá bá wa láàfin à ń ràn yín lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan à ń ṣe òun mo fi sọ fún yín wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ rí ṣùgbọ́n gbogbo yẹn máa yàtọ̀ nísìnyí àgbórí wọn wá bá yín nǹkan tá a máa ṣe nìyẹn. kábíyèsí o orúkọ mi ni Olúwọlé Gbénga láti ilé Olúsípò ní Abẹ́dẹ̀ ìbéèrè mi ni pé bí 20 ọdún nìsín àwọn Haúsá tí wọ́n bá fẹ́ wá ragi l'Ógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n dé sígbà yẹn pákó tí n bá sì ní sígbà yẹn bàbá wa Adébáyọ̀ Àmàwálátà àwọn náà nídìí ẹ̀rọ nígbà yẹn ṣùgbọ́n lónìí Ìbàdàn ni wọ́n lọ kí ni tó fà á ni pé gbogbo ọba tá a ní pátápátá láti ìgbà tí bàbá Lamadésínà ti gé àwọn igi wa tó ti lọ nígbà yẹn nǹkan yẹn ò dínkù títí tó fi di ìsìn yìí igi tí ò ju ọwọ́ mi lọ wọ́n sì lọ dá lóró wọ́n ó gé tó sì jẹ́ pé tí wọ́n bá ń fi lára balẹ̀ láàrin ìlú àwa náà ni ó padà wúlò fún ìbéèrè mi àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ ti wọ́n jù l'Ógbómọ̀ṣọ́ kábíyèsí ilẹ̀ tó kéré jù tó jẹ́nu pápá nìsín 600,000 ni wọ́n ń tà fún wa ìrànlọ́wọ́ tí ẹ bá lè ṣe fún wa lórí ẹ̀ gbogbo wa sì ní léwu kọ́ ẹ̀kẹta National Stadium tí wọ́n ṣe sọ́nà Ìbàpàn wọn ò parí ẹ̀ títí tó fi dì sìn mo dúró báyìí náà sà. sórí ti ọ̀rọ̀ ọlẹ̀ kò sí nǹkan tí èèyàn lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlẹ̀ wọ̀ fún òun nìtẹ́lọ́rùn ti ilẹ̀ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti gbọ́ èmi ò gbalẹ̀ èèyàn kan mi ò dẹ̀ ní talẹ̀ èèyàn kan kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ ọlẹ̀ ilẹ̀ tí mo bá fẹ́ èmi náà ń rà ni mo dẹ̀ ń rà ní owó ńlá so èmi wò pé ẹni tó bá fẹ́ kọ́lé kó rẹ́dì láti ra ilẹ̀ nítorí èyàn ò lè sọ fún ẹni tó fẹ́ talẹ̀ wípé iye báyìí ni kò tà nǹkan tó bá wù ló máa tà ìwọ tó bá fẹ́ rà tó bá wọ̀ fún ẹ wàá rà tí ò bá wọ̀ fún ẹ a lè sọ nítorí èmi gan tí n bá fẹ́ ilẹ̀ mo máa rà ni mo dẹ̀ ti ralẹ̀ so mo mọ nǹkan tó ń sọ but kò sí nǹkan tí èèyàn lè ṣe nípa yẹn. ọ̀rọ̀ pákó. èmi ò mọ nípa ọ̀rọ̀ pákó mo gbọ́ nǹkan tó sọ bọ̀ tí o dáńsà ó ní wọ́n ti gé gbogbo igi
ẹbí o ṣé association wà. association wà ṣùgbọ́n agbára association ò ká àwọn asọ́gbó tí wọ́n wà ń bẹ̀ ọmọ Ìbàdàn ni wọ́n so forestry yẹn ọ̀kan ní lágríkì ọ̀kan wà ní Ìró ọ̀kan wà ní Olóko ọ̀kan wà ní Ọ̀dànbọ̀n gbogbo àwọn gbọ́ ọba tá à ń sọ yìí àwọn kan lọ jí gígé ń bẹ̀ títí tó fi di ìsìn yìí. mo ti gbọ́ I will look into it. People are taking notes. We will look into it. ẹ jẹ́ ká fi ara balẹ̀ ń yọrí lọ. Kábíyèsí orúkọ mi ni Àlàbí Àrẹ̀ó. Ìbéèrè mi àkọ́kọ́ ò ní pé àwọn tó ní ọmọ ní private primary and nursery schools ní Ògbómọ̀ṣọ́ fún èsì àwọn ọmọ olówó sáwọn náà lè benefit níbi exercise books tí wọn ó pín fún private schools. Àkọ́kọ́ nìyẹn. Èkejì ó ní pé crowd yẹn event tó dáa. ẹ jẹ́ down the first one. OTO kò sí fún private school public school la ṣe. Cultural program yẹn sà èmi fẹ́ dá mọ̀ràn yìí pé ká wá ibi tó wà spacious torí pé gbà tó bá yá á dàbí trade fair so nǹkan tí ó dáa ni. ẹ ṣe ní ti ibi tó wà spacious a ní ilẹ̀ mọ́ ní ibi yìí ni ṣùgbọ́n a máa wá ilẹ̀ láti lè jẹ́ kí a kọ́ a better stadium. ẹ wá pẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀ tí ẹ̀yà àjọ wò fọ́nrán fídíò yìí náà ẹ fẹ́ èròǹgbà yín sọ́wọ́ sábẹ́ comment section yìí ẹ má sì gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV ẹ nìkan láti bá mi sọ̀rọ̀ ẹ pè mí tàbí kẹ́ mẹ́sàgì mi sórí ọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ tó ń lọ lórí àgbọ̀nmáwòrán yìí títí dìgbà tá a fi pàdé olóṣọlá ló kọ mi òyìnbó ló kọ bàbá mi Olómi Ọgbọ́n ló sọ pé láyọ̀ láyọ̀ lápàdé ó dàbọ̀.